Il vient de nous hommes. Et de la du corps, amen, on région. Et de nous les binous. Owe agase uwanu anamianu anamianu no ko. Emi oni do tamu wahia pepepe na le do. Magbera ome yo bad now. No waru edu no bahi. No wahia ya ogbera. Kege ade. Eba na riyo kwe. Degu kiyabe ya oke ruan we unina ne wono ya oke ruan doge si no. Doge bine ibani ya mose no. Ome yo panu redu no baji. Nimene osamoji ilẹ̀ bọ̀ onogie mawabedele Kulof Hotel and Apartment oabia manu pẹ̀lú ọjì ìwé ni dùkà mọ̀ wá una siva una waketin ra òun wọ́ọ̀kì rán dẹ́gọ́kú pànù sọ́ni àyè upa kebera na ya fiari ana no debe na yawe edojo de oge oke o no bon en roga ka no bo ya yesi bo ya be tie gbe na do dojo de wo ma ye ba ya kode nu ya onwe ida kie ma na ma wa to bugwa obi ame ya konu wa agari egumegbe wese nu na gie egbe kere ni ana ma wàhẹ́ mìàmìà Kulof Hotel and Apartment ẹ̀ àbàtì ẹ̀ ìbá omúsọ́lẹ̀ bàjẹ́ ní kéré mọ́nà náà ni à ìyọ̀ngàn yọ̀ngàn ẹ̀rọ ó lápá tí a lábẹ́ náà ní ẹ̀wẹ̀ ìbá ní ọ̀rí ìṣàjì ọ̀fíìsì wàwẹ́sì wàgádé wàdó àgbémàdúwẹ́kì wàgámìẹ̀ egé nìnọ̀rọ̀ kankan Kulof Hotel and Apartment ẹ̀ yá gíye yẹ̀yẹ́ àfiwèrí ẹ̀ no bẹ̀ dàgbọ̀n ẹ̀ wà sún ayé ìbàdàn